Orúkọ mi ni Alabi Habib Abidemi, tí àwọn ènìyàn mọ̀ sí Àyọ̀fẹ́ Onígègèwé. Mo jẹ́ olùdásílẹ̀ Àyọ̀fẹ́ Onígègèwé Entertainment ní orí ìkànnì YouTube. Mo jẹ́ ọmọ Yorùbá tó nífẹ̀ẹ́ èdè abínibí lọ́pọ̀lọpọ̀. Mo jẹ́ akéwì èdè abínibí tó ń jíṣẹ́ ewì láti fi mú ìgbéga bá èdè Yorùbá ní àgbáyé. Gẹ́gẹ́ bí ẹ ṣe ti mọ̀ wípé ìjíṣẹ́ làwa akéwì. Mo ń jíṣẹ́ ewì láti fi gbé èdè Yorùbá lárugẹ. Mo sì ń jíṣẹ́ ewì láti fi mú àpọ́nlé bá èdè abínibí mi ní gbogbo ibikíbi tí mo bá lọ. Mo ń kéwì akọ́mọníwà, mo dẹ̀ ń fi ewì mo fi ń táyé ṣe. Bí a bá wò ó ní àwùjọ wa lóde òní, èdè abínibí kò jẹ́ sísọ wọ́n bí ti tàtijọ́. Kí dẹ̀ ló ń fà á? Nípasẹ̀ ọ̀làjú tó ti dé bá àwùjọ wa. Nínú ọ̀kan lára àwọn ewì tí mo ṣe jáde tí mo pè ní èdè abínibí ń dòkú lọ, tí mo fi sọ pé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ Yorùbá ló ń pọ́n, èdè ń dòkú alóńyè, èmi ló dé tẹ́bí abínibí ń wọ́kùn lọ, kí ló ṣẹlẹ̀ tó fi ń di àkómẹ́rẹ̀? Yorùbá ló láṣà ló lédè, ọmọ Oòduà ọ̀gbẹ́yìn láwùjọ pèdèpèdè. Bẹ́ẹ̀ débi gọ́gọ́ tí ń sọ Yorùbá ní fèdè pitú, bẹ́ẹ̀ débi ìlú tí ń dún lákọlákọ Yorùbá ní ṣe ẹbẹ́, tí àwọ ẹran fi ń fọhùn bí ènìyàn. Èmi ló dé tẹ́jú òun di sísọ mọ́ bí ti tàtijọ́, èmi ló ń fa sábà bí èdè àjórẹ̀yìn. Ẹ̀yin òbí ó dọwọ́ yín, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ èdè Gẹ̀ẹ́sì sọnù lé, ẹja mi nu à ń fọ gírámà àjòjì. Ohun a bá fi kọ́ mọ lọ́mọ ò fi kọ́ mọ, èdè tá a fọ̀ sọ́mọ ní dòkú. Nínú ewì yìí mo kéwì ní ìtanijí fún àwọn òbí láti dẹ́kun sísọ èdè Gẹ̀ẹ́sì ńlé, kí wọ́n kọ́ àwọn ọmọ wa ní èdè abínibí torí ọjọ́ iwájú. Ìyẹn tó bá fi kọ́ ọmọ lónìí lọ́mọ náà fi máa kọ́ ọmọ. Bí àpọ́nlé ṣe ń dé bá èdè Yorùbá ò jù báwọn lọ. Táwọn bàbá wa tí wọ́n bá ṣe èdè abínibí nìkan pa fáwọn ọmọ, kí ni àwọn ò bá dé bá lónìí táwọn máa pè ní èdè Yorùbá. Ìmọ̀ràn mi fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ni pé kí ẹ jẹ́ kí a pọ́n èdè wa lé gẹ́gẹ́ bí òní ṣe jẹ́ èdè àyájọ́ ọjọ́ abínibí. Èdè rẹ ni ìdánimọ̀ rẹ, èdè rẹ ni ìgbéga rẹ, èdè rẹ sì ni ohun tó lè ṣe kí ni o tó lè fi yangàn ní àwùjọ gẹ́gẹ́ bí ọmọ Oòduà. Ẹ jẹ́ ká pọ́n èdè abínibí wa lé, ká má tijú àti sọ èdè wa níbikíbi tí a bá ń lọ. Ẹ ṣé gan o, ẹ ṣeun gidi gan. Èdùmàrè Oòduà yóò gbé gbogbo wa o. Àṣẹ.